nígbà wo gan ló yẹ ká pè alàgàtà, which is translated third party, into the relationship of marriage. One thing tí mo mọ̀ ni pé ìgbéyàwó kì í ṣe láàárín èèyàn méjì. Lóòótọ́ èèyàn méjì ló ń ṣègbéyàwó, but àwọn ẹlẹ́rìí tó yí ìgbéyàwó yẹn ká wọ́n máa ń pọ̀. There are cloud of witnesses that are witnessing that marriage, and that's why ẹni méjì ò lè dá fẹ́ra wọn. At least, even if it is for you to consult the father or the mother of the bride, or somebody must be involved. Somebody must be involved. So, a ti mọ̀ pé ìgbéyàwó lóòótọ́ ẹni méjì ló ń ṣègbéyàwó, ṣùgbọ́n kì í ṣe ẹni méjì nìkan ló máa ń dàgbéyàwó. Not only two people can run marriage. You will have to involve other people. So tá a bá ń sọ nípa pé ká má jẹ́ kí alàgàtà ẹnì kẹta kó wọ àárín ọkọ àti ìyàwó. Ohun tá à ń sọ ni pé every good marriage should be self-governing. You should be able to govern your marriage without necessarily being tied to your mom's apron, and then if your mom did not say this, you won't do it. If your dad, there are so many baby husbands. Àwọn ọkọ àti ìyàwó tó yẹ pé wọn mature, wọn lọ́jọ́ lórí lóòótọ́, ṣùgbọ́n wọn ní ọgbọ́n àgbà láti fi ṣètò ìgbéyàwó wọn. So wọ́n tó súnkẹrẹ, màmá gbọ́dọ̀ dá sí. Wọ́n tó mí kẹrẹ, bàbá gbọ́dọ̀ dá sí. Irú àwọn báwọn yẹn wọn lè ṣètò ìdílé wọn láì pe ará àta sí, láì pe alàgàtà sí. Irú yẹn là ń sọ pé kò jẹ́ kó máa ṣẹlẹ̀. Ọkọ àtaya gbọ́dọ̀ jẹ́ pé wọ́n gbọ́n débi pé tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ tàbí tí nǹkan kan bá rú wọn lójú, káwọn méjì jọ yanjú ẹ̀ láàrin ara wọn. Tó bá ti wá rí pé agbára wọn ò ká tàbí bóyá ìmọ̀ wọn ò gbé tó, kàkà kí wọ́n dákẹ́, instead of just remaining and dying in silence, then you got to open up and tell someone to help you. So tó bá pe ẹnìkan, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá adẹ̀ máa ń sọ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó má jẹ́ bàbá ọkọ àbí bàbá ìyàwó àbí ìyá ìyàwó àbí ìyá ọkọ, because of that emotional attachment to your parents, they might be biased in trying to solve the problems you are having. Because tó bá yẹ pé ọmọ mi obìnrin ló wá fẹjọ́ ọkọ ẹ̀ sùn mí pé bóyá ọkọ òun ṣe nǹkan kan, intrinsically I will want to be on the side of my daughter. So you need someone who is neutral, who does not know much about the family, who can give an unbiased judgment, so that ẹni tó yẹ pé kò mọ, tó bá tiẹ̀ mọ̀ wọ́n, kò ṣe pé bóyá ó gbèsè yín ẹnìkan. So ohun tá a máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé tó bá ti di pé ọ̀rọ̀ wà láàrin ọkọ àti ìyàwó tí wọn ò rí yanjú, tó bá jẹ́ pé àwọn tó ń lọ sílé ìjọsìn ni, olùṣọ́ àgùntàn, every trained pastor is trained to have a little knowledge of marriage counseling. And when that is not available, then you should consult a professional marriage counselor who can come in, analyze the problem, diagnose the problem, and then provide solutions to that problem. Tí a bá rí pastor, bóyá kì í lọ church, àbí pastor ò lè dá sí, àbí bóyá pastor náà ò mọ̀ tó láti lè dá sí ohun tó ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wá àwọn tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ gboyè nípa bí a ṣe ń ṣe ètò ìgbaniníyànjú nípa ọ̀rọ̀ ìdílé. Irú ẹni bẹ́ẹ̀ á lè ràn wá lọ́wọ́. Irú ilé ìtẹ́ ẹ sọ lẹ́ǹkan, arábìnrin tó kú nígbà kan tọ́kọ ẹ̀, táwọn èèyàn sọ pọ́kọ ẹ̀ lù pa and all of that, ó ti dákẹ́ jù, because even pastor ẹ̀ gan wá sórí social media láti sọ pé despite the fact that she was singing in the church and all of that, he wasn't even aware that she was going through domestic violence. So ẹlòmíì àfẹ́ ní àfẹ́ péyàn sí marriage wa, àfẹ́ péyàn sí marriage wa. Tí nǹkan bá ti lọ yíwọ́ tán, àwọn tẹ́ ẹ̀ fẹ́ pè yẹn náà wọ́n sì máa gbọ́ ọ̀rọ̀ dábàá ní kí bàbá má gbọ́, bàbá ló máa parí ẹ̀. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a gbúdọ̀ fi àyè yẹn náà lẹ̀ pé àwọn kan wà that they have the interest of your marriage at heart, tán lè ràn wá lọ́wọ́. Tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ tó bá ti di pé apá àwa méjèèjì ò ká gẹ́gẹ́ bí ọkọ àtaya, ká fi lọ̀ wọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ìrírí tó ti ní, dẹ̀ láì ṣègbè. Without any partiality, without any biases, they can help you say, okay, báyìí lọ̀rọ̀ ìṣeré, ọ̀nà báyìí ní kẹ́gbẹ́ gbà, and before you know it, you will be able to navigate out of that problem. Gbogbo wàhálà tí ó wà ní family yẹn, pẹ̀lú counsel ẹyọ kan, Ọlọ́run lè mú ètò tàbí ìyanjú tàbí
solution to that problem.